azikaru rasulu ten kígbe un kò lè bí àwọn mutafarim àwọn yaba baba yìí. fa innaka muqtaro mujaddidu asiri. tẹ́lá ti jí láàárọ̀ ẹ máa ṣe subhanallahi mẹ́wàá la Nabi ń ṣe alhamdulillahi mẹ́wàá ní ṣe la ilaha illallah mẹ́wàá ní ṣe kò lè bí àwọn tẹ̀ dálẹ̀ yìí. fa innaka muqtaro mujaddidu asiri. nígbà tẹ́ parí ọ̀rọ̀ tán ẹ̀yin onísúnnà ẹ má bínú o nígbà tẹ́ fẹ́ da eru tán tẹ́ fẹ́ jó sí tó wúwo gẹ́gẹ́ bí ànábì mọ́ ẹni bá nàbì ṣe ń ṣe mẹ́wàá mẹ́wàá èyí tá nàbì fà sí tànù sẹ́ẹ̀ máa tó fà sínú ni. fa innaka muqtaro mujaddidu asiri. wọ́n ní ọmọ ẹkùn ó lè dànkarú ṣùgbọ́n ẹ jẹ́ kó mọ̀ wípé iṣẹ́ bàbá rẹ̀ ní jẹ. muqtaro mujaddidu asiri. Alhamdulillah. Adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọrọ ìkẹ́ àti gẹ́fà Nábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ Allah azza wa jal. Atọrọ ilé jẹ́ tán rẹ̀ kuma bá Nábì Muhammad sallallahu alaihi wasallam kuma bá wọn rálì rẹ̀ kuma bá wọn sahaba rẹ̀. Ma yawa nínú Islam lórí sunnah Nábì Muhammad sallallahu alaihi wasallam. Akira ìpẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Na'am, ẹgbẹ́ bá ti mọ́ sọ nínú dára tẹ́lẹ̀ ṣe fún wa. Barakallahu fikum wọ́n ní pé àwọn ọ̀rọ̀ olú ẹbí èyí tá ń sọ yìí láti fi ṣàlàyé ẹ̀sìn Allahu azza wa jal ẹ má ṣàmọ́ bá wa tànká. Gbogbo alágbọ́n tí ìkànnà àwọn ọmọ Tijaniyya tá tún lè sọ pé ìkànnà àwọn ọmọ lẹ́yìn Afa Suleiman Faruq ní Kíjípa Mufti Ìlọrin so tí ó kọ ọ̀gbẹ́ni náà ń jẹ́ báyìí ni wọ́n máa ń pè ìmọ̀ọ́kọ rẹ̀ gangan. Gbogbo alágbọ́n tó sọ nípa askaru annabi sallallahu alaihi wasallam ipe askaru annabi ò lè bí in tí ń bẹ́ńlẹ̀ fún àwọn ẹni tí wọ́n pè wá sí ibi agbo wáàzí ipe askaru annabi gangan ipe kò lè bí irú nǹkan yẹn. Bẹ́ẹ̀ ni askaru annabi kìí bíbíkúbí askaru annabi bí nǹkan kí nǹkan askaru annabi bí bídà kìí bí àdádálẹ̀ kìí bí ìlànà òfò kìí bí ìlànà ìṣìnà in tó dáa ní askaru annabi máa ń bí alhamdulillah. So ó ti ẹ̀dá fún báwọn bí wọn náà ṣe mọ̀ pé askaru annabi ò lè bírun kan yẹn adúpẹ́ f'Allah bẹ́ẹ̀ dá. Àmọ́ nínú àìmọ̀kan rẹ̀ àtòdó rẹ̀ àti àìdákanmọ̀ rẹ̀ òun ni pé ó sọ pé annabi sallallahu alaihi wasallam ipe àwọn ahlu sunnah tí wọ́n sọ pé káwọn èèyàn máa ṣe subhanallah mẹ́wàá àbí mọ́kànlá nǹkan kan bẹ́ẹ̀ tí wọ́n sọ pé kí wọ́n máa ṣe bí Ànábì sálàmù ṣe ṣe ipe ṣé wọ́n mọ èyí tá Ànábì sálàmù ṣe sínú ṣé wọ́n mọ èyí tá Ànábì sálàmù ṣe sínú tí ò ṣe síta. Tó bá mọ irú ìbàjẹ́ àtàbúrú tọ́rọ̀ tó sọ yìí kó sínú ó yẹ kó lọ máa sunkún fún gbogbo èyí tó kù nínú ọjọ́ ayé rẹ̀. Òun kẹ́fìn ìjàmbá ẹ̀sìn sí Ànábì sálàmù nìyẹn. Òun kẹ́fìn pé Ànábì sálàmù jẹ́ iṣẹ́ rẹ̀ pé bí Allah bẹ́ẹ̀ dà ti fi ràn. So nítorí èyíkéyìí zikir Ànábì sálàmù bá kọ́ al-umma yìí Ànábì sálàmù bá ṣàlàyé fún al-umma yìí lára ń Allah bẹ́ẹ̀ dà fi ràn ní pé kó ṣe kíni kó jẹ́ṣẹ́ rẹ̀ fáwọn èèyàn. Tó bá wá sọ pé nǹkan kan bẹ tó gbé pamọ́ tó sọ sínú tí ó ṣàlàyé fún àwọn al-umma rẹ̀ tí ó sì ṣàǹfààní fún wọn idhan tattahimu ar-rasul bil khiyana. So òun kẹ́fìn ìjàmbá Allah bẹ́ẹ̀ dà fi ràn Ànábì òun kẹ́fìn rẹ̀ sí. So wa hasha Ànábì sálàmù sì ní ṣe bẹ́ẹ̀. Kẹ́lẹ́ bá àmọ́ rí ọ̀nà tí ìwọ tó fẹ́ tako nǹkan kan aláìmọ̀kan olódò ó tún kó sínú aburú mi tó tóbi ó tún kó sí. Now ẹ máa nínú ẹ̀sìn wa askaru annabi dandan agbọ́dọ̀ ṣe kí ni agbọ́dọ̀ tẹ̀lé agbọ́dọ̀ ṣe bá Ànábì sálàmù ṣe ṣe. Èyí tó bá lásìkò tí wọ́n fi sí èyí tó bá ní iye òǹkà agbọ́dọ̀ yí padà ó yé báyìí nítorí Allah bẹ́ẹ̀ dà pa wá láṣẹ ká tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam. Allah bẹ́ẹ̀ dà sọ fún wa Qur'an al-Karim ipe ya ayyuhalladhina amanu ẹ̀yin olùgbàgbọ́ òdodo istajibu lillahi wa lirrasul idha da'akum lima yuhyikum. Ẹ jẹ́ pé Allah ẹ jẹ́ pé òjíṣẹ́ rẹ̀ oye nígbà tí òjíṣẹ́ Allah bẹ́ẹ̀ dà bá pè yín lọ sí ibi tí ó ṣe kíni tí ó yé yín láyé bí àti lálkìyàmà wa'lamu anna Allaha yahulu bayna al-mar'i wa qalbihi wa annahu ilayhi tuhsharun al-aya. Oye so níbo mi Allah bẹ́ẹ̀ dà sọ fún wa pé wa ma kana
لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمره أن يكون لهم الخيرة من أمرهم kò tọ́ fún mùmínì olùgbàgbọ́ òdodo àti olùgbàgbọ́ òdodo lọ́kùnrin oye kò tọ́ fún mùmínì olùgbàgbọ́ òdodo lóbìnrin àti lọ́kùnrin tí Allah bẹ́ẹ̀dá bá dájọ́ kan àbójíṣẹ́ rẹ̀ bá dájọ́ kan oye kí wọ́n wá ní nǹkan míì ní ẹ̀sà láti inú ọkàn wọn nínú àlámọ̀rí wọn tí wọ́n fẹ́ ṣe gẹ́ni tí wọ́n fẹ́ sàlẹ́sà yàtọ̀ sí ọ̀rọ̀ Allah àbíkẹ́ àṣà nabi sallallahu alayhi wa alihi wa sallam. Na'am, barakallahu fikum ẹ̀wọ̀n nínú ẹ̀sìn wa lórí fundraising èyí tá ń béèrè fún láti yá sí pé a fẹ́ fi ra ilẹ̀ àti mọ́sálásí a fẹ́ fi ra ilẹ̀ fún mọ́sálásí àti ilé kéwú gẹ́gẹ́ bá ti sọ ìpè ilẹ̀ náà sì ń lọ fún 14 million naira barakallahu fikum. So lọ́wọ́lọ́wọ́ yìí Allah bẹ̀rẹ̀ dání ká ti rí 5,340,000 naira tó ń túmọ̀ sí pé n tó kún wájú wa bí 8,660,000 naira ni. So jazakumullahu khairan wa barakallahu fikum. Allah bẹ̀rẹ̀ ó bá wa san gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa dá sí yóò bá wa san ilẹ̀ san olóore ló sì bá wa fi ọ̀pọ̀ rọ́pò fún yín látọ̀nà halali. So ẹ sì bá wa dá sí o so títí tí owó yóò fi ṣe kíni tí ó fi débi tí àgbàlérò pẹ̀lú ìyọ̀ǹda Allahu azza wa jal. So àkáǹtì wa 0045790267 Unity Bank Shehu Ahmad Yusuf barakallahu fikum. Allah bẹ̀rẹ̀ ó san wá ní ẹ̀san olóore lẹ́ẹ̀kan sí. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni annabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa nínú hadithi tó fẹsẹ̀ rinlẹ̀ ìpè la yu'minu ahadukum ẹnì kọ̀ọ̀kan yóò lè jẹ́ olùgbàgbọ́ òdodo hatta yakuna hawahu taba'an lima ji'tu bihi àfìgbà tí ìfẹ́nu rẹ̀ tó bá tó tẹ̀lé in tó wà Nabi sallam gbé wa. So ìwọ fẹ́ máa ṣe tayọ tá Nabi sallam ṣe lórúkọ yìí pé ṣé irú àdán ṣé irú bí Nabi sallam ti rí ni àwa náà rí ni àwa náà wà béèrè lọ́wọ́ rẹ̀ ipe tó bá fẹ́ ṣe tayọ ìjọsìn tá Nabi sallam ṣe lágbẹ̀rin tí àwọn azkaru tó ti ní yonka tó ti nígbà tí wọ́n fi kún tó wá fẹ́ yí padà àwọ wá sọ fún wọn pé tọrọ kírú àwọn àdánwò tó kàn Nábì kó kàn kírú àwọn àdánwò tó kàn Nábì kó kàn wọ́n náà tayọ bẹ́ẹ̀. So torí ẹ lẹ́kọ̀ọ́ Ànábì ó ṣàlàyé ẹ̀sìn fún wa ẹ̀yin sọ pé ẹ fẹ́ ṣe tayọ internal sallam ṣe lálàyé nítorí pé Ànábì ó jù wá lọ ó tóbi níwájú Allah bẹ́ẹ̀dá òkè àdánwò kan Ànábì wá tọrọ kí àdánwò tó tayọ àdánwò tó kan Ànábì tọrọ kó kàn. Àwọn ọmọ Ànábì bíi 6 wọ́n kú lọ́jọ́ ayé rẹ̀ ìwọ tọrọ kí gbogbo àwọn tó bí lọ́mọ bá bí 10 tọrọ kí wọ́n kú kó fi prove wípé Ànábì náà ó tóbi níwájú Allah bẹ́ẹ̀dá ní irú bẹ́ẹ̀ ṣe ṣẹlẹ̀ sí ó yẹ kí irú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ èrò yẹ kí ètò tayọ bẹ́ẹ̀ kó ṣẹlẹ̀ sí ẹ lẹ́kọ̀ọ́ kankan ẹ ti gọjù ẹ gọ̀sá Ànábì gan eléyìí nìsín o fẹ́ máa sọ́nsọ́ pé bóyá o fẹ́ pa Ànábì lè o mọ̀ pé ìwà ẹgọ̀ ló ń ṣe sáà Ànábì sallam su'ul adabi ló ń ṣe sáà Ànábì sallallahu alayhi wa alihi wa sallam. So abẹ́rin nǹkan báyìí àfi ká Allah bẹ́ẹ̀dá kó fọ́nà mẹ́yìn. So nínú hadithu Sa'ad ibn Abi Waqqas Ànábì sallam ó sọ pé mo sọ fún Ànábì qultu li nabiyyi sallallahu alayhi wa sallam mo sọ fún Ànábì pé ya Rasulallah ẹ̀rọ òjíṣẹ́ Allah ayyun nasi ashaddu bala'an nínú àwọn ẹ̀dá Allah bẹ́ẹ̀dá àwọn wo ni àdánwò tí máa ń kàn wọ́n lágbára jù. Qala al-anbiya Ànábì sallam sọ pé àwọn ànábì ni thumma al-amthalu fal-amthal fayubtala ar-rajulu ala hasbi dinihi lẹ́yìn gbà náà àwọn ẹni tó bá fẹ́ wà lórí ojú ọ̀nà àwọn ànábì tí wọ́n tọ́ orí agbẹ́rin wọn oye àdánwò tí wọ́n náà wọ́n máa le yóò máa ṣe kíni yóò máa le. Náà tó bá fẹ́ sọ pé Ànábì sallam bó ṣe rí lọ́dọ̀ Allah bẹ́ẹ̀dá ṣe bí àwọn bùkátà rẹ̀. So ó wáyé káwa náà ṣe tayọ in tó ṣe ní ẹ̀sìn gangan tá Allah bẹ́ẹ̀dá fi bóyá bùkátà rẹ̀ á wà ní tọ̀ àdánwò tó kàn Nábì náà o tọrọ kí in tó kàn Nábì náà àdánwò tọrọ kí in tó ju bẹ́ẹ̀ lọ kó kàn ó tó bẹ́ẹ̀. So àdánwò ló fẹ́ kàn tó le tó ìdajì àbí kọ́tà yín tó ṣẹlẹ̀ sáà Nábì sallallahu alayhi wa sallam tẹ́kàn mọ́ tanra yín tẹ́kàn mọ́ brainwash ara yín tẹ́kàn mọ́ lọ ọpọlọ dìndìnrín bídíà àdádálẹ̀ fúnra yín àfi ká Allah bẹ́ẹ̀dá kó tọ́ yín sọ́nà wọ́n sọ jágbàjàgbà lẹ́nu ẹ má dáhùn. So Tìjàníyà ní ọbẹ̀ tí rí yún nísìn so èèyàn gbọ́dọ̀ yí àwọn wírìdì Amadu Tìjàní padà nínú Tìjàníyà ó sì fẹ́ yí tà Nábì padà olódo òsì aláìdákanmà Allah bẹ́ẹ̀dá yóò tọ́ sọ́nà.